déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú àṣẹ tí gbọ́yìn láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ológun ti òfurufú Sunday Aneke ní Ọjọ́bọ̀ ti sọ ìdí tí òun fi ń bá ààrẹ Bọ́lá Tinubu rìnrìn àjò lọ sí Ankara, orílẹ̀-èdè Turkey, kò ju wípé kí àwọn tún ní ìrírí sí i láti lè tún jẹ́ kí agbára ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ gbé pẹ́ẹ́lí sókè, kí ìbáṣepọ̀ àwọn pẹ̀lú ilẹ̀ òkèèrè lórí ètò ààbò túbọ̀ múlẹ̀, kí ó sì tún gbòòrò sí i, kí ètò ààbò ilẹ̀ Nàìjíríà wà ní ìbámu pẹ̀lú àwọn ilẹ̀ òkèèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí nìyí tí òun àti Mínísítà fún ètò ààbò General Christopher Musa ṣe rí i dájú pé àwọn lọ ṣe àbẹ̀wò sí àwọn ibi gbòógì tí ó tún ṣe pàtàkì ní iléeṣẹ́ ààbò ti ilẹ̀ Turkey. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Kọmíṣánná lórí ọ̀rọ̀ àti ètò abẹ́nú Ibrahim Waya ti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn ní Ọjọ́bọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí bí gómìnà Abba Yusuf ṣe fi ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) sílẹ̀ tí ó sì bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́ tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), wípé ìjọba ìpínlẹ̀ Kano ti ṣetán láti fi òpin sí aáwọ̀ ohun ìfáǹfà tí ó ń bẹ láàrin Bayero àti Sanusi kejì gẹ́gẹ́ bí Emir ti ìpínlẹ̀ Kano, èyí tí ẹni tí ipò Emir tọ́ sí yóò bọ́ sórí àpèrè tí àlàáfíà ìfọkànbalẹ̀ yóò sì padà sí ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Aya ààrẹ àkọ́kọ́ aṣòfin Olúrẹ̀mí Tinubu ti sọ ní ìta gbangba wáyàyé wípé òun yóò sọ ara òun di àwòkọ́ṣe fún àwọn ọ̀dọ́mọbìnrin ìwòyí, nítorí pé òun ti ṣàkíyèsí pé àwọn ọ̀dọ́mọbìnrin ayé òde òní wọn kò ní ẹni tí wọn yóò máa ṣe àwòkọ́ṣe rẹ̀ mọ́ rárá, àti pé ayé tí a wà nínú rẹ̀ yìí ti di ayé bíbu ẹnu àtẹ́ tàbí títàbùkù ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí ó dára, láti inú owú jíjẹ tí wọn yóò sì tún gbọ̀nà orí afẹ́fẹ́ ẹ̀rọ ayélujára àti alátagbà lọ láti máa pa irọ́ mọ́ irú ènìyàn rere bẹ́ẹ̀. Aya ààrẹ sọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́bọ̀ níbi ìfilọ́lẹ̀ ayẹyẹ ṣíṣí ilé aṣòfin Olúrẹ̀mí Tinubu Dream Center tí ó wà ní ilé ẹ̀kọ́ gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun, àti ti Information and Communication Technology ICT Center, èyí tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú àjọṣepọ̀ National Information Technology Development Agency (NITDA) kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Adájọ́ Emeka Nwite ti tẹ́wọ́ gba ìwé ìfúnniláyè tí agbẹjọ́rò gómìnà àná tẹ́lẹ̀ rí Joseph Daudu Sani kọ láti fún gómìnà àná tẹ́lẹ̀ rí Yahaya Bello láàyè kí ó rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ orílẹ̀-èdè Saudi Arabia fún Hajj ti ọdún yìí ní àkókò ààwẹ̀ Ramadan, èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 18 oṣù kejì February 18 tí yóò sì parí ní ọjọ́ 19 oṣù kẹta March 19 ọdún 2026, tí agbẹjọ́rò Kẹ́mi Pẹ̀hírò San tí ó wá ṣojú àjọ EFCC kò tako ìwé àṣẹ ìbéèrè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Mínísítà ti olú ìlú orílẹ̀-èdè yìí lápapọ̀ FCT Nyesom Wike ti kìlọ̀ tí ó sì tún so àwọn òṣìṣẹ́ tí ó wà lábẹ́ ẹgbẹ́ Joint Union Action Committee JUAC lọ́wọ́ kọ́ láti má ṣe lòdì sí àṣẹ tí ilé-ẹjọ́ pa lórí ìyanṣẹ́lódì tí ó ń lọ lọ́wọ́, nítorí pé ṣíṣe lòdì sí i yóò mú ewu àti ìjìyà lọ́wọ́. Nítorí ìdí èyí, kí wọ́n tẹ̀lé àṣẹ tí ilé-ẹjọ́ pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Samuel Chukwueze, ìdílé, ẹbí, ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ikú ìyá rẹ̀. Ó wá rọ̀ ọ́ kí ó gba agbára àti ìtùnú láti inú ìrírí, ìwà àti ohun rere tí ìyá rẹ̀ ti fi lélẹ̀ kí ó tó papòdà, àti pé ó jẹ́ ohun tí ó dunni púpọ̀ nítorí pé kò tíì pẹ́ rárá tí bàbá olórí agbábọ́ọ̀lù ẹgbẹ́ wọn náà kú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Àwọn ẹgbẹ́ Indigenous People ti Biafra (IPOB) ti bu ẹnu àtẹ́ tí wọ́n sì tún tako gbogbo ọ̀rọ̀ àti ìwà tí gómìnà Charles Soludo ń sọ tí ó sì tún hù láti ìgbà tí ó ti ọjà Onitsha pa. Wọ́n tún wá jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé gbogbo ìwà àti ọ̀rọ̀ yìí tí ó ń ṣe àfihàn rẹ̀ kò ṣẹ̀yìn àṣẹ tí wọ́n pa fún láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní ìlú Àbújá,
tí wọn kò fẹ́ kí ẹgbẹ́ Biafra wà láàyè mọ́. Nítorí ìdí èyí ni gómìnà Soludo ṣe ń sọ pé òun yóò tún ọjà Onitsha kọ́ tí òun yóò sì bẹ̀rẹ̀ sí ní gbé síta fún àwọn ẹlòmíràn láti máa lò. Àwọn kì í nílò kó so ewé agbéjẹ́mọ́wọ́ nítorí pé kò sí ọmọ ilẹ̀ Yorùbá tàbí Fúlàní kankan tí yóò dá irú rẹ̀ láṣà fún àwọn ènìyàn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Akọ̀wé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Ajíbọ́lá Bàṣírù ti jẹ́ kí ó di mímọ̀ níta gbangba ayé wípé mínísítà ti ìlú Àbújá Nyesom Wike wá ọ̀nà láti jẹ́ kí òpin dé bá gbogbo rògbòdìyàn òṣèlú tí ó ń bẹ ní ìpínlẹ̀ Rivers. Ó sọ̀rọ̀ yìí jáde síta nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún un ní iléeṣẹ́ ìròyìn TVC, tí ó sì tún jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé Wike jẹ́ olórí olóṣèlú gbòógì kan tí ó wà nínú ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ àti pé ìpínlẹ̀ Rivers náà jẹ́ àṣeyọrí pàtàkì fún Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní Ọjọ́bọ̀ níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní International Conference Center ti inú ọgbà ilé-ẹ̀kọ́ gíga Ìbàdàn. Ara ètò ayẹyẹ láti fi sàmì 50 ọdún ìpínlẹ̀ ni ó ti sọ wípé ìṣèjọba òun yóò ṣe àgbékalẹ̀ ilé-ìmọ̀ púpọ̀ sí i, èyí tí yóò tún jẹ́ kí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ túbọ̀ di ńlá àti gbígbòòrò, kí gbogbo ìpínlẹ̀ yòókù lórílẹ̀-èdè yìí máa fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àwòkọ́ṣe kí wọ́n sì tún máa wò ó lókè téńté. Ó wá ṣàlàyé síwájú wípé òun yóò bẹ̀rẹ̀ rẹ̀ kí sáà òun tó wá sí òpin, èyí tí gómìnà mìíràn yóò tún tẹ̀síwájú nípa rẹ̀ àti tí ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sì tún máa jẹ àǹfààní rẹ̀ títí 50 ọdún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Arábìnrin òṣèré eré orí ìtàgé nì Halima Abubakar ti tún ìpinnu rẹ̀ ṣe nípa bíbẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó tí ó tó mílíọ̀nù lọ́nà 25 million naira láti fi ṣe iṣẹ́ abẹ àrùn jẹjẹrẹ ọpọlọ àti owó gbígbé ìgbé ayé rẹ̀ lọ. Ó sọ̀rọ̀ yìí jáde nínú ètò abala ayé rẹ̀ wípé ojoojúmọ́ ni ètò ìlera òun burú sí tí òun kò sì ní ibi tí òun yóò forí pamọ́ sí lẹ́yìn ìgbà tí wọ́n ti lé òun jáde kúrò nínú ilé tí òun gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian bákan náà. Àlùfáà ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kan tí ó ń ṣiṣẹ́ lábẹ́ àbúradà National Christian Alliance for Good Governance ti ilẹ̀ Nàìjíríà ti tako ìpè yíyọ alága àjọ Independent National Electoral Commission (INEC) ọ̀jọ̀gbọ́n Joash Amopitan nípò. Ó wá ṣàpèjúwe ìbéèrè ìyọninípò yìí gẹ́gẹ́ bí ohun tí ó lòdì sí ètò ìjọba àwa-arawa tí ó sì tún jẹ́ ìmọ̀ràn búburú sí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, mo mọ̀ lóore tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.